not going to stay another 24 hours a day. Ọ̀tọ̀láyé iṣẹ́, ọ̀tọ̀láyé ìfẹ́ náà. Ọkọ wọn lóde, ó ń lọ́pọ̀lọ́ ṣe gbé tiẹ̀ pọ̀ wọn. Ìyẹn tó ń lè ṣan sọ̀rọ̀ tó ń. Mo máa lè ṣan náà, ṣe fẹ́ yà mí ní wèrè ni, mo máa lè ṣan náà. Èmi àti ẹ̀ kò ń ṣe pé bóyá pé à ń jà or something. Mo bẹ̀rẹ̀ sí ní pé o gbé kọ́ mi, mo tún wáyé débi. O ń sọ̀rọ̀ bí pé o ń sọ India kò yé mi. Kìíní ìlú yàtọ̀ sí kìíní. Àníkẹ́ bá mi ṣẹ́ oyún. Ṣé ń padà rẹ? Bẹ́ńtà. Lọ́gọ̀ lágbọ̀n padà. Oh, okay. Ojú mi. Sorry, mo fojú gbọ́ ni. Again? Mo wá ìtọ́jẹ́ pé always báyìí lè máa ń fojú gbà. Tẹ́lẹ̀ fi bòmí ìgbà. Bí àpẹẹtẹ ẹ̀ fi àyà gbá bí kẹfẹsẹ̀ gbá bí kẹfọwọ́ rọ́. Báyìí ojú nìkan. Kò ń ṣe bẹ́ẹ̀. Nípa ló mú náà lọ sí mo outside dining ẹ̀dẹ̀ mọ̀ pé pílà máa wà ń bẹ̀. Ó ríran. Sílẹ̀ yé bẹ́ẹ̀ ọmọ jàre. Adẹ̀ lè ṣe fífà ní oúnjẹ. Ṣé mo pé domestic violence yẹn ni? Ẹ̀dẹ̀ ń na obìnrin. Ṣé fẹ́ pa wọ́n ni? Lọ́kùnrin bá ti na obìnrin sí domestic violence ní àná. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé obìnrin yẹn ò fún ọkọ ẹ̀ lóúnjẹ, obìnrin yẹn ò fọṣọ ọkọ ẹ̀ yẹn ò ṣe domestic violence. Jọ̀ọ́ mo bá láyé ti fẹ́ fún ẹ̀yìn àti step padà kí ni ìyàtọ̀ náà àwọn méjèèjì? Chief ń jẹ́ aláyé ń jẹ́ agbálagbà ń jẹ́ forget Ní ọ̀rẹ́ ìlú ti ga. Ó ti wọ obìnrin. Irú àṣàkáṣà wo ló ní kó lọ mú? Ìwà tí wọ́n gbọ́dọ̀ báyọ̀ ti gbọ́. I'm your father now. Daddy, èèyàn tó bá ní àwọn ló máa sọ pé ó sì ìjàpá. Ọláhun. Ohun gan. Ṣé ráwọn àlejò kan bọ̀ láìpẹ́ tí wọ́n wọlé wá rọ́ṣọ̀ṣì àwọn lọ́dọ̀ mi náà? Ìtí ògbólúgbò ìtí ọ̀gbọ́dọ̀ fojú rí ẹni lóyún. Àwọn tí mò ń sọ ìtí wọn bá wọlé bí wọn bá fojú kan abara méjì olúwa rẹ̀ ìjàgbó. Mo dárò. Anybody there? Hello? I hope it's not my neighbor's dog. Why did I agree to watch this dog? Ṣé màá wá jákiri nínú òtútù lálẹ́ nítorí Ọlọ́run? Dora.
911 now. No. You can't call 911. You can't. Good. You're awake. I told you not to shout. I told you not to call the cops, but you wouldn't listen. I didn't kill her. Huh? What did you say? What did you say? What did you say? What did you say? Yes, sir. I believe you. You believe me? Why are you women so evil? Why are you women so treacherous? So devilish? Kí ni mo ṣe fún ẹ tó mi lọ́la? Àfìgbà tó fẹ́ báyé mi jẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ ni ó dàbí ọjà òkùnkùn. I didn't kill her. Ọ̀rọ̀ ìfẹ́ ó dàbí ọjà òkùnkùn. Tommy Cairo. Tommy. Joba me park up on Jamie. Let me use that to warm up your car. Because I have to be out of here in 15 minutes. I don't want to miss my bus. Tommy. Bí bá fojú jọre bẹ̀dá òde mọ̀ ẹ̀dá máa ní mo gbáre mú. Òre bá fojú jọ bí bẹ̀dá òde mọ̀ ẹ̀dá máa wá òre sá. Ọlọ́run ọ̀rọ̀ ìfẹ́ ni ó dàbí ọjà òkùnkùn. Ọ̀rọ̀ ìfẹ́ ó dàbí ọjà òkùnkùn. You baby, you are the love of my life. Oh love me, oh, ìbẹ̀rẹ̀ fẹ́ nìyẹn o ìbẹ̀rẹ̀ fẹ́ nìyẹn o, ó dàbí ọjà o. I will stand by you like a King Kong. Mo máa dúró ṣinṣin. Ìbẹ̀rẹ̀ fẹ́ ni o máa sẹ́ni tó lè sọ o, ibi tó máa já sí. Ọlọ́run tíbi bá fojú jọre bẹ̀dá òde mọ̀ ẹ̀dá máa ní mo gbáre mú. Òre bá fojú jọ bí bẹ̀dá òde mọ̀ ẹ̀dá máa wá òre sá. Ọlọ́run ọ̀rọ̀ ìfẹ́ ni ó dàbí ọjà òkùnkùn.
ọ̀rọ̀ ìfẹ́ ó dàbí ọjà òkùnkùn ìbínú kí ló ń ṣẹlẹ̀ gangan mi ò. Babe Alpha, ṣé tí wọ́n mi pack up oúnjẹ mi? Tómi ṣé ọ̀kan ni mo bá sọ̀rọ̀ ni? Tómi wá sọ fún mi pé o ti bá mi pack up oúnjẹ kankan. Ó máa ń gbé ṣe lálẹ́ àná náà nìyẹn tí mo dé tí mi ìgbóúnjẹ ńlẹ̀. I have to go to bed hungry. Ah, wait. Hold it. Why are you yelling? Ade, do I look like your maid? Or your cook? Look, I don't have time for your stupidity this morning. So I'm gonna remove myself from your irritating and annoying presence. ló ṣàdúró nǹkan tó bẹ́ẹ̀ yẹn fún ẹ wo ó mọ nǹkan tí máa sọ fún ẹ ṣáàfi ọkàn ara ẹ balẹ̀ o má gbéra ẹ lẹ́mìí gbóná o má jà o àmọ́ ìwọ gan máa gbélé gbọ́ ní tí máa fi ojú wọn rí tí máa fi ojú ìyá ẹ rí ìwọ ṣàfọkàn ara ẹ balẹ̀ ṣó ti gbọ́. kí ìṣẹ̀lẹ̀ kíde kí ètùdé. tómi ni. kí ìṣẹ̀lẹ̀. adé ní kò tiẹ̀ wá ń ṣiṣẹ́ kankan nínú ilé kò ń dáná dépò pé bóyá ó tiẹ̀ máa ṣe oúnjẹ fọ́kọ àbí ó fẹ́ bọ́kọ fọ́ṣọ ó ní tó bá ti jí ní àti àárọ̀ báyìí ó ní orí fóònù ló máa wà ló máa pè bàbá ń bá rí ẹ̀ ní wípé ó ló ba oyún jẹ́. fọlábòyún jẹ́ kó ń fọ ṣẹlẹ̀ róhun tó iná bòyún jẹ́. ó ní sọ pé mo ti rẹ́dí láti bímọ ni. ewu nrè máa sọ orúwọ náà ìṣá má gbé ọkàn ara rẹ gbóná. báwo ni mi ṣe ní kókó ara mi gbóná èèyàn lóyún fún àbúrò mi tó yẹ tó lọ bóyún jẹ́. èmi á pè Adé màá bí ìrọ̀nà rẹ̀ àṣàlàyé mi ìwọ náà kẹ́ ń fẹ́ kó pè tó mi. ọlọ́run ò ní jẹ́ tí bá ní kí pe ọmọ yẹn máa fi èpè rún ayé ẹ̀ báyìí lójú ni. èpè. èpè ní máa gbéṣẹ́. kí lè ṣe kí lè tó yẹn. iṣẹ́ ni mo máa lọ bá ẹ̀jẹ̀ tó ṣú ni mo máa lọ bá. olùkù rẹ. bẹ́ẹ̀ ni òun gan ó máa rí mi wò bí ìran àbíkẹ́ ni mo máa lọ bá àbíkẹ́ tó parọ́ fún mi pé ọmọ wọn ọmọ gidi láì ṣe wípé ọmọ ọ̀ṣà ọmọ ọ̀ṣẹ́ ọmọ ọ̀ránù ọmọ àdánù lọmọ tó bí. àwọn gan máa rí mi wò bí ìran ìwọ máa wò mí o máa wò mí o. ṣé o máa ní sùúrù o ìwọ̀n rònìyàn ń dá sí ọ̀rọ̀ lọ́kọ̀náyà mọ́ o I want you nfọkọjí kọmọ ìlàfẹ ọnìrè ń wí fọnà kan wà nílùú òyìnbó ìlú òyìnbó ìṣí foundation oríire ònìyàn gbé Nàìjíríà kan wà òkè dáadáa. so torí pé tí wá wọ̀n mí nígbà yẹn òun lẹ tuntun wá tún regurgitate sílẹ̀ tó fi ń gún mi lójú ẹ pẹ̀lẹ́. obìnrin ṣá pẹ̀lú fúrapàpà pẹ̀lú sùúrùtù ó lọ́ọ̀ nọ́rùn jù fọ kóònìyàn mẹ́kọ̀ọ́ rẹ̀ wá kó jẹ́ lọ ebúre ní sísọ tèmi rẹ ṣá pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọ̀rọ̀ ìfẹ́
ó dàbí ọjà òkùnkùn ìbínú kí ló ń ṣẹlẹ̀ gangan mi ò mọ̀ ọ̀rọ̀ irú mi lójú kò tiẹ̀ yé mi mọ́ tálá lábàárò mi ò àyè kò lálábì sùn kò ló ní báwí kò lálábàárò kankan ò àyè. wọ́n mọ̀kùnrin bí wọ́n ṣe kò yẹ kó lórí burúkú ni ẹ ṣá ó ṣe ya wèrè lẹ́dàá bá tó fẹ́ bá yé mi jẹ́ ni tó fẹ́ sọ ọlọ́run ọba o àti kò falẹ̀ ìfà tí ń ṣe eléyìí tún jábọ́ lọ́wọ́ ẹ̀ mo rí kókó yé lẹ́mi ò gbà síṣẹ́ mo rí tí kó lẹ́mi ò gbà síṣẹ́ mo ní ojúlówó ṣàánú ni mo dẹ̀ fi ṣe o ewu kó tó fẹ́ kó bá mi báyìí sí bí gbogbo bá ṣe rí dẹ́mdẹ́m bó ṣe tóbi tó yìí kò tẹ́ lọ́rùn ṣé wọ́n rún ẹ wá kó wá rún mi nì bá ń gbé kàn mí olórí burúkú ẹ̀rí wèrè ẹ̀ bó ṣe dúró ẹ̀rí bó ṣe kẹtàn dúró àti tó bá ti lẹ́yìn tó kẹtàn dúró báyìí kò yẹ kí n máa gbà yín olórí burúkú ni ẹ arúgbó ọmọ olóṣì wo wàá nìkan tí máa fojú ẹ̀ rí ní ṣọ́ọ̀bù yìí wàá lọ fún mi ni olórí burúkú ẹ̀yọ́ ọmọdé ìdá. What the? Oh, good. You're back. Ken, meet my husband. Adey, meet my friend Ken. Hey, what's good, man? Shit, I guess that's my cue to leave. Don't be a sissy. I'm not leaving until I get my daily dose. Ajayi patutu kò kápẹ́ rẹ̀ ẹni kàṣà kò gbẹ tó bá tún wá gbẹ tán kí ló fẹ́ yà. Wo ọkọ mi ṣe sùúrù ìwọ náà ni màá bẹ̀ pé kò ṣe sùúrù wo kò dẹ̀ máa wò tómi kàn ná gidi ni kò lè ṣe nǹkan kan fún ẹ jọ torí Ọlọ́run ṣàṣe sùúrù onísùúrù ló máa ń fún wàrà kìnìún. Oh, mommy ẹ wo is Tommy now a lion? Ṣé kí ni òní Tommy ni? Kí ni Tommy fẹ́ kí n ṣe fún ohun tí mi ṣe fún? Kí lẹ́yìn kan fẹ́ kí n ṣe fún Tommy tí mi ti ṣe fún? Ṣé nígbà tí obìnrin bá yọlé ayé lẹ́mìí mi? Mommy àfìgbà tí Tommy gbé ọkùnrin wá ká mi mọ́nú ilé. Kò sí nǹkan tá a béèrè tó o ṣe kódà gan nǹkan míì tí mi ò béèrè gan ò ṣe fún mi wò kó dẹ̀ máa wò ó mo mọ̀ pọ̀ ọ̀rẹ́ ni o ọ̀rẹ́ ni àmọ́ èmi náà máa pe Tómi fún ara mi nǹkan tí Tómi rí lọ́bẹ̀ tó fi wọ aró ọwọ́ á ṣàlàyé fún mi jọ ọkọ mi iṣẹ́ ò ní díṣẹ́ ò ní rí wàhálà ò ní rí dààmú wàhálà dààmú ò ní dé báyìí tèmi ní kó máa wò ṣàánú mi. Mọ́mí ṣé tó pa Amẹ́ríkà la wà ní Tómi ṣe ń ṣe báyìí
torí ká ní Nàìjíríà la wà tó mi ò lè máa ṣe báyìí ṣe mi o ẹni tí mo fẹ́ sílé kò sí problem à. kò rí bẹ́ẹ̀ Adé hello. ẹ̀ẹ́dúró náà ṣé tó bá jẹ́ mi náà ṣe mo lè gbà kí ni nǹkan tí Tómilọ́lá fẹ́ tọmọkùnrin yóò ṣe fún ṣé wàhálà kan ló ń fà lẹ́sẹ̀ yìí ìdójútì ni gbà lélẹ́yìí o owó Ọlọ́run kí ni mo fẹ́ fi ṣe léyìí torí Ọlọ́run mọ́mọ́ ẹ̀ kójú tì mí wọ́n jẹ́ kí n gbèrè tìjú lórí ọmọ yìí àbí wàhálà arúgbó lélẹ́yìí torí Ọlọ́run. What did you say your name was again? Dora, sir. Dora Lawrence. Well, I'm Adey Johnson. And I hate women. Àjíkò ìkejì ajá lásán lásán ẹranko fi nǹkan tó ṣe yẹn lẹ̀ olórí burúkú ni ẹ dúró ṣé ọkùnrin tiẹ̀ níwọ̀ yìí ṣé ọkùnrin tiẹ̀ níwọ̀ owó ìwé ẹ̀yìn jọ just a waste of space olórí burúkú ni ẹ mo bá gbé sórí bẹ́ẹ̀dì báyìí wàá jábọ̀ ni ẹni Àjírí ẹni Àjíkò ìwọ kan dáadáa yìí tó máa ṣe pé ojú rere àti àánú tó bá ń ṣe ọ̀rẹ́ mi wọn tó ti rí ìwọ ọmọkùnrin ọ̀lẹ́ alápámáṣiṣẹ́ yìí gbogbo ní ṣọ́ọ̀bù mi ló ti wó tán gbogbo everywhere ló ti wó tán olórí búkú o ti wá ṣe tó báyìí o ti ṣe mi wọn bí tí ọ̀rẹ́ mi ti rí ajá gbòòrò wọn tó ti rí olórí burúkú bíi tiẹ̀ o ti ṣe bó bá o ti ṣe tẹ̀ lẹ́yìn ló máa fi ṣọ́ọ̀bù mi lẹ̀ o ti tó gẹ́ tí apá ò bá ṣe ká àmàṣọ lórí ni bọ́tà olórí burúkú ẹ̀ bóyá ìdàbí gòmọ̀tì bọ́tà wèrè ọtún sọ̀rọ̀ bọ́dí wọn kò ṣọ́ọ̀bù mi bọ́tà kò ní yẹ kò ní ṣe àfọláyé bọ́tà wèrè bọ́sítà abẹ́rẹ́ ó máa wo sọ́ọ̀bù jẹ fún mi olórí burúkú wọ́n á rí ọ̀rẹ́ mi lálẹ́ yìí bí tó ti gbé ajá gbèrè wá ajá òwe lórí lásán fún mi. Àbíkẹ́ bóde o. Bọ́sítà. Ó rí wípé ìwé ò dáa. Ó rí wípé aláìdá ni ẹ́. Kí ló dé báwo lójú ẹ ṣe kọrẹ lọ́wọ́ báyìí? Báwo lójú mi ò ṣe ní kọrẹ lọ́wọ́? Àbíkẹ́, èèyàn burúkú ni ẹ o kì í ṣèyàn dáadáa. So ó mọ wípé ọmọ ẹ̀yẹn òun ṣe ọmọ alálùbáríkà bẹ́ẹ̀ yẹn. Àṣé bó ṣe bí o tí ẹ kọ́. Mi ò mọ gbogbo ọmọ ẹ ṣe rí nìyẹn. Ó wá jẹ́ kí n fẹ́ fún àbúrò mi. Ó wá bẹ̀rẹ̀ sí ní fún àbúrò mi bígbà tán fún Kampala. Ọ̀rẹ́ mi ó ṣe jẹ́ ká wọlé ká lọ sọ nǹkan tá a máa sọ àwọn èèyàn máa létí wọn máa gbọ́ nǹkan tá a sọ. Gbogbo ará àdúgbò ẹjọ́ ẹ jáde ẹ wá bá wa gbọ́ ẹ wá bá wò ìyá ìyá tó bímọ ọ̀ṣẹ́ tó bímọ tí ò lè kọ́ ọmọ tó bí ní ìlú tó jẹ́ pé obìnrin ló ní àṣẹ ṣé ọkùnrin lè jàre níbẹ̀ ni. ṣé bí kan tí ọmọ ẹ náà rí nìyẹn tó bẹ̀rẹ̀ sí í ṣe àbúrò mi bí ọṣẹ ṣe ń ṣojú. ọmọ tá a dẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ ìwọ náà mọ̀ dáadáa ìwọ náà mọ̀ kó tó di pé òun àti ẹni yìí jọ travel kò ń ṣèwà ẹ ọmọ yìí ò kì í ṣe oníjàgídíjàgan àṣìṣẹ́jọ́ mọ́ra lẹ́ni tàbánà ọmọ nǹkan tó ṣẹlẹ̀ èmi á
màá pè àwọn méjèèjì èmi àti ẹ kájọ bá wọn sọ̀rọ̀ kán lè mọ ọ̀tún yàtọ̀ sósì ó mọ̀ pọ̀ mọ́ èkéré jọra àwọn méjèèjì ìjọ tó yọ̀ rẹ. wo kó wá gbọ́ ọ Àbíkẹ́ kó wá gbọ́ mo wá fẹjọ́ ara ẹ̀ sùn ẹni mo fún ẹ ní just 7 days. bẹ́ẹ̀ ni 7 days ni mo fún ẹ kó pe ọmú ẹ kó bá sọ̀rọ̀ bó bá ṣe lè bá sọ̀rọ̀ kó bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ ó mọ̀ mí o tí ò bá bá ọmọ ẹ sọ̀rọ̀ inú ọmọ dá ọ̀ lára ẹ o. ṣé tó yẹn ni. ó lè jù yẹn lọ. orí mi ṣe sùúrù ẹ̀wọ́n má tí ì lọ ṣòdẹ tí wọ́n ń bínú nìyẹn. ẹ dúró náà a máa ń pe ọ̀rọ̀ yìí lówe ó mà ná ronú ẹ̀sìn dé kò burú alátiṣe mi ló máa wá tíṣà. èsì ṣìṣe lè gbọ́n orí ìgbà tẹ̀sí tí bá máa jẹ lẹ́kọ̀ọ́ wọ́n máa wá pariwo ká àlọ́ bá fresh. abeg give me any available drink. na big day o. give me I no be small boy. Yeah, take. My money na 250. God capable over everything. Wait there. God capable. Hey. Hello, she. Hello, Tina. How are you, my baby? My Bodonyibo baby. Dollar baby. How you dey? How's everything now? Tina, I beg you. Yeah, make her they come back this week. Let me go give her that purse. That purse now. She go come Nigeria this week. I beg Biko. You don't understand. That purse, now your papa give me 1989. When he take me go National Theatre, the first time when we meet. That purse is very, very important to me. Now only that purse remain for all the gifts where your papa give me. So I beg, I take God beg you. Mama, but you know I had to take off work today, right? To run this your errand. I didn't mean say you don't marry now. You go understand waiting gifts to give person something to keep. You go understand now. No, I no abuse you. God go give you your own husband. Ha! Mama, it's almost 4 hours drive. As in, inside the same New York. Ha! Hell. I beg. See, if you dey go Mama Emeka place, you know say Mama Emeka get boys. Fine boys for you there. All this Yoruba pikin they there. They feel like you. No be the place where you dey stay, where we say, na so oyinbo, na so white. You go see there. You go see our own culture for there. They feel like you now. I beg my pikin. I won't carry your pikin. I won't carry your pikin for my back, Biko. It's fine, Mama, it's fine. I beg, it don't do, Biko. I go call you when I reach there. I'll call you when I get there. Okay. Oh, I pray. All your pikin, then go answer you one time. If you call one pikin, then go answer you 10 times. I appreciate you, my love. Mama, but this is too much now. Like, what is even so special about this bag? That I have to take it to your friend for her to bring it to you to Nigeria. When I can just send it through Korea and then you get it in 3 days. That dollar where you want to take, send them to me now. Make her take and join my market. My baby dollar. I love you so much, my baby. Biko, you know say that road, you know get gallop, you know get poto like our own. That place where you walk like snail. Mama, bye-bye. I beg, bye-bye. What kind of thing is this now? I have to drive almost for... I'm supposed to take it first. Try more than this one.
Oga, you don't finish your food. Where my money? My money na 250 now. Hello? Ejo. Ṣé wèrè leleyi ni? Hello? Hi. Wetin be hello? So bad for the fuck up. Madam, wetin happen? Why you take everything so hard like this? You see this life na 6 feet too. No matter how you reach, if you go na 6 feet, no hold everything. You know they make sense like that. I dey chop here. I dey enjoy the life of my head here. You dey shout say your money kiniko. If you na 2.5 million naira I come buy something from here, you go enter your shop, carry cutlass come on my head. And I wan follow you yarn something, and e go dey better. Make you understand. Make you follow the instruction. Listen to me. E go favour you, madam. I don't know how many pikin you born, but as from now, I beg, call them, reach them, tell them say, as from now till the next 7 days, make them no waka, make them no go out, make them no comot. E dangerous. You know that song where they rain for social media? Dangerous. I like to thank to the bar. Dangerous. Make a con subtitle wetin I dey tell you if you no understand am well. Àwọn ọmọ yín ẹni kó má jáde láti ìsìn di 7 days ọjọ́ méje péré kó má jáde o toro léwu ní dààmú. Alaye, where my money? All this thing where you dey talk 7 days 7 times I no even understand. Abi because you hear me dey follow my pikin dey talk in dollar you wan spend that money with me? If I no collect my money today, devil go come down. No. You go think say pass that 250. No, I want to collect my money. Madam, Injibuta, I'm already tying. I pray this morning before I come out. Say make mad man, no come follow me by market. No, they look down on people. No be say I be, that's why I ask for biggie cola. I be big boy. Obi, no be say I no get money, but you know joke. Yeah, Maka. Yeah, Ada. So you do know Ada, yo. Call Ada. Where ti wanna bread yo? Tani were. Hesma, abi ori time. Injibuta. Tẹ́ bá mọ̀ mẹ̀mẹ̀ mọ̀ mẹ̀mẹ̀. Tẹ́ bá mọ̀ mẹ̀mẹ̀ mọ̀ mẹ̀mẹ̀. Tẹ́ bá mọ̀ mẹ̀mẹ̀. Injibuta. Obìnrin máa níkà o. Obìnrin léṣù. Téèyàn bá rí ejò tó róbìnrin, kéèyàn kọ́kọ́ pa obìnrin náà. You all are Jezebels. How can a woman be so callous that she tried to pin the blame on me for something I didn't do? She called me impotent. Emi Okobo. You men are evil.
Tómi lọ́lá ṣé mi ni èèmọ̀ mi ẹ wá gbà mí Tómi dúró ná ọjọ́ wo ló lọ sílùú òyìnbó tó ti wá mú wa ọmọlúwàbí ẹ tó ti gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan tó ti mú wa akátá tó ti bẹ̀rẹ̀ sí mú wò kí ni ìṣòro ẹ gangan náà wò gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan dúró ná má sọ fún mi pé nǹkan tí mò ń gbọ́ nípa ẹ òun náà ló ń ṣẹlẹ̀ kí ni nǹkan tọ́kọ ẹ̀ bá rí ṣe fún ẹ tó fi bẹ̀rẹ̀ sí wo gbogbo wa tó ń wò sọ fún mi mò ń gbọ́. Babe, cut that call and come over here. Mom, just chill out. Ewo, it's just a friend. I'll call you later. Ṣé kí n ṣe ohun Adé ni mò ń gbọ́ yẹn? Stop bugging yourself about Adé. After all, you made me marry that fool. Tómi gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Tómi. Sorry, sweets. My mom can be such a pain sometimes. Well then, come to daddy. Tómi cut phone mọ́ mi létí. Moreover, ó mọ ọkùnrin ni mò ń gbọ́ lábẹ́lẹ̀ tó ń ṣe é bèbí come. Ṣé rí pé mo ti gbé ọmọ ẹ̀ ti pa mí. Ẹjọ́ ọmọ ìfẹ́ báyé mi jẹ́ ó fẹ́ dójú tì mí. Tómi. Tíbi bá fojú jọre bẹ̀dá ò dẹ̀ mọ̀ ẹ̀dá máa ní mo gbáre mú. Bóre bá fojú jọ bí bẹ̀dá ò dẹ̀ mọ̀ ẹ̀dá máa wá róre sá. Ọlọ́run ọ̀rọ̀ ìfẹ́ ni ó dàbí ọjà òkùnkùn. Ọ̀rọ̀ ìfẹ́ ó dàbí ọjà òkùnkùn. Ìbínú òwe kí ló ń ṣẹlẹ̀ gangan? Kí ló ń ṣẹlẹ̀ gangan mi ò mọ̀ òwe. Ọ̀rọ̀ irú mi lójú kò tiẹ̀ yé mi mọ́. Tala lábàárò mi ò hà kò lálàbí sùn kò ná ní báwí. Kò lálábàárò kankan ò hà What's going on here? Hey man, you! Hey man, be cool, alright? Just be cool. I don't want no trouble. Nigga, get back. I'm just gonna grab my stuff and get out this house, alright? I don't want any trouble. No one has to get hurt. Babe, I'm gonna call you later. Spineless, impotent girl. Did you think these miserable bunch of flowers were gonna make a difference for you? You despicable, disgusting, worthless failure of a man. I'll deport you back to Nigeria to that same gutter I got you from. You're not a man. You can't keep a house. You can't keep a home. You can't keep a family. Not man enough to do shit. That's right. Cry like the baby you are. That's why I had to get a real man. One that makes me feel like a woman. You're not a man. You're not a man. You're not a man.
pẹ̀lẹ́ ìgbára wò. Àbọ̀ kú ẹ ajá yìí tuntun bẹ̀rẹ̀ ni. Bí ẹbí kò ló wà náà. Yes. Do you know anything? Okay. Jọ̀wọ́ mi tún try number there. Ẹ connect o. Ẹ connect rárá. Ṣé mi ti wá jẹ̀bi báyìí? And you want me o? Ayé mi o. Kí n ti mọ̀ kí n ti gbọ́rọ̀ sí ẹ lẹ́nu. Nígbà tó sọ fún mi wípé kí n jẹ́ kó fẹ́yàn tó bá wù, bò èmi rò wípé torí pé ó jẹ́ ọmọ ọ̀rẹ́ mi pé Àbíkẹ́ máa tọ́ ọmọ ẹ̀ dáadáa. Pé Àbíkẹ́ ọ̀rẹ́ mi. Mo tún wá wò wípé tí Adé bá lọ sílùú òyìnbó pé prestige ló máa jẹ́ fún family wa. Ṣé mo mọ̀ wípé mo máa ṣe rí lélẹ̀? Irú àbámọ̀ wo leléyìí o, ayé mi o, kí ni mo wá lè ṣe báyìí Ọlọ́run? Obìnrin wèé fi ọkàn ara rẹ̀ balẹ̀. Wé ní ìdìde panic ló ń kóra rẹ̀ síwèé. Jẹ́ kí n sọ rẹ̀. Ẹ̀dá kó nìyàn kú ilẹ̀ èdèkú lè máa pọ̀. Don't die before your death. Do you hear me? Àti fọ kó nìyàn bá pọ̀ nìyàn. There are 101 reasons why you may not be able to connect that person. And you have to wait until you eventually get through to him or he get back to you and tell you reason why you're not reaching him.
eléyà tàná ni mo ti ń pè kó má tẹ̀ ti lọ kó bá àbúrò mi báyìí kó má ti mú lọ sí prison àbí kó má tẹ̀ jẹ́ pé ó ti pa àbúrò mi sínú ilé ayé mi. wey need the panic room ṣe yẹn she panic ṣó máa compound problem sí rẹ tó ní ẹ̀ sùúrù. lóde ní sùúrù kí ni mo mọ̀ tó ṣẹlẹ̀ kí ni kí n ṣe báyìí. ṣé o fẹ́ gbọ́ tèmi kí n rò máa ṣe kó o bá ti connect adé pẹ́ẹ́n wá ìfọ̀ orí bọ́ sọ̀rọ̀ ṣó máa sọ fún kó máa bọ̀ nílé kó máa wá Nàìjíríà kó wọn àdébé family méjèèjì wọn á ṣe mítìnì àámú òǹra máa ṣe solution àjáde bóyá wọn máa ilé ìfẹ́ ara wọn adé náà pàápàá á decide nọ́kàn rẹ̀ bóyá òun sì lè continue pẹ̀lú wedding na marriage ẹ̀ àbọ̀rọ̀ mi yẹn ló máa ṣe rẹ̀ yẹn. What kind of turn left way? You turn where now? What kind of stupid GP? I beg. It's okay. Who's all this? God. Which kind problem is this now? Even my charger self is misbehaving. God. I need to get to a gas station before this phone dies. Well, it's okay. I beg. It's okay. God. What kind of problem is this now? What is this? On top purse? And I've been on this stupid road for hours. Besides, what kind of people even live in a forest like this? Why would you leave the comfort of the city for a village like this? Mama, since morning. What kind of thing is this now? I look better now. Okay. Yeah. Baby. My baby. You're done? Yeah. How are you feeling? I'm okay, but this soccer match, don't you learn me? I'm sure we should develop more than one. Me, I was a perfect angelic baby. We did. Mommy can testify. We did. We did. You are me. Try to go. For 15 minutes, put there. It's time to sit down. You like ringing me again? Makes sense. Like it, yeah. But I think I like the silver one better. Maybe I'll wear that one tomorrow. Yeah. I'll do whatever you want, you know. I love my baby, right? Babe, what did I tell you about this picture? I'm gonna go my work every time. Yeah, you might walk in here every time. You know I don't like all these gadgets. This is not gadget, this is necessity, okay? Okay. Imagine you go to phone and say, "Tell me more you say about need to come very urgent to the David phone hour." I can't press here. What am I reach to me? What am I condition so what? Keep it the one in know. Please, my wall every time, please. Sure you gonna be alright? Sure. The money Grandpa Milo, me then. Do Bawoni Yamalu Madi. Wait, why don't you pay me a jan now? Mrs. Get to look penny Milo, it's not fair. She could be a jan. Stop now, stop it. It's my day. I'll to be next week to my day job. But honestly, me more do my buying my shwaja. Mrs. Gertrude is a nice woman. She's a neighbor. When you go to neighbor for how many you know this place, so we are very far from town. Don't worry, my day next week. You know I love dogs. Everything will be fine. Don't worry, babe. Okay.
Okay, we'll check him back at Onja. Babe, you know I don't like this your nights. No, don't shame. You like it. Don't worry, everything will be fine, okay? As long as you're fine, I'm okay, alright? So, let me get your food. Alright. What you looking at? That's my babies. Boy and a girl, man. That's amazing. Yeah, it's amazing. What is this? Oh my God! Jesus Christ! Who is is she okay? What happened? Are you okay? Did you have an accident? What happened? Madam! What the fuck? What's with this? Sorry. I need help. He's trying to kill me. I don't know. I'm somewhere in the woods. I don't know where I am. He's somewhere in that cell cake. I need help. Help me. I think I'm going into labor. Help me. Oh no. No battery. No. I gotta call my husband. Pick up, baby! Pick up! Pick up! What the hell is calling me? You gonna get that? It might be a bill collector. It's not important. I can't wait. I'm just happy. Hey man, I don't blame you. Yeah, I'm just happy, man. Look at them. 532, you're assigned to a vandalism case in Athens. Did you copy the 505? Hey, didn't you hear there's a possible 1054 in Salt Cake? Ain't that your area? I'm in the forest, somewhere near our house. I don't even know anymore. I'm cold, weak and scared. And I think I'm about to go into labor. There is a deranged man trying to kill me. I'm tired of running. This might be the last time you hear my voice. But even if I die, I want our babies to survive. Find me. Oh God. Oh my God. Come on, man. You gotta focus. Focus. We're gonna get through on time. Okay. Oh my God. You this witch! What did that
room Julale now. You just made me kill another person. Abi? For nothing. Where are Today, stand up! I'm going back. Yeah, move. Babe. So báwo máa fọ́n ọkọ̀ ọmọ orí ẹ̀. Move. Báwo máa fọ́n ọkọ̀ ọmọ orí ẹ̀ rí kíá o. Gabi. Hey, move this way. Move this way. Go this way. Stop there. Come on. Oh, God, dààmú mi lálẹ́ iṣẹ́ for nothing. Alẹ́ yìí ò ní máa rẹ́yìn ẹ̀. Ó ti pa àwọn ọlọ́pàá. Àwọn tiẹ̀ ti dábẹ́. Alẹ́ yìí ni máa pa ẹ́. You this stupid witch. Why are you so heartless? Can't you see I'm pregnant? Pregnant? Ìwọ lóyún. Ṣé o rò bí gbogbo àtẹ̀mí àti ẹ̀fẹ́ ara wa? O rò bí àmì ìmọ̀ yìí pé àwọn máa ń lo pílò máa fi ń ṣẹ́ oyún dànù. Ìwọ wá sọ pé ìwọ lóyún. Wo alẹ́ yìí ni máa pa ẹ́. Tómi ṣùgbọ́n alẹ́ yìí òun ni máa pa ẹ́. For the last time, I am not your Tommy! Tíbi bá fojú jọre bẹ̀dá òde mọ̀ ẹ̀dá máa ní mo gbáre mú. Òde bá fojú jọ bí bẹ̀dá òde mọ̀ ẹ̀dá máa wá òde sá. Ọlọ́run ọ̀rọ̀ ìfẹ́ ni ó dàbí ọjà òkùnkùn. Ọ̀rọ̀ ìfẹ́ ó dàbí ọjà òkùnkùn. Ibinu òwe. Ìbẹ̀rẹ̀fẹ̀ wọ́n ló máa dùn bí oyin. Ìbẹ̀rẹ̀fẹ̀ wọ́n ló máa dùn bí oyin. I can't do without you, baby. You are the love of my life. Oh, love me, oh. Ìbẹ̀rẹ̀fẹ̀ nìyẹn wà, ìbẹ̀rẹ̀fẹ̀ nìyẹn, ó dàbí ọjà òkùnkùn. I will stand by you like a King Kong. Mo máa dúró ṣinṣin. Ìbẹ̀rẹ̀fẹ̀ ni ó máa sẹ́ni tó lè sọ tó máa dá sí. Ọlọ́run tíbi bá fojú jọre bẹ̀dá òde mọ̀ ẹ̀dá máa ní mo gbáre mú. Òde bá fojú jọ bí bẹ̀dá òde mọ̀ ẹ̀dá máa wá òde. Ọlọ́run ọ̀rọ̀ ìfẹ́ ni ó dàbí ọjà òkùnkùn. Ọ̀rọ̀ ìfẹ́ ó dàbí ọjà òkùnkùn. Ibinu. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Kí ló ń ṣẹlẹ̀ gangan mi ò mọ̀ òye. Ọ̀rọ̀ irú mi lójú kò tiẹ̀ yé mi mọ́. Tálá lábàárò mi ò àyè. Kò lálábì sùn kò ló ní báwí. Kò lálábàárò kankan ò àyè. Èsì sì jẹ́ lẹ́gbọ̀n orí. Ìgbà tẹ́sí sí bá máa jẹ lẹ́gbọ̀n. Wọ́n máa wá pariwo ká. Àlọ́ba fresh ọgbọ́n ló gbà. Do you know it actually takes two to be in a relationship? Cynthia! 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 Ẹ̀wọ̀n rẹ̀ ọmọ ìyá ọmọ bàbá ohun ẹlẹ́wọ̀n. Ó dẹ̀ kú sí bíbá ẹ̀dẹ̀ wọ ọmọ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀? Bí mo ṣe rí bọ́ọ̀ yẹn, no, ṣé o rí pé bọ́ọ̀ yẹn is not responsible?
Kí a máa ṣe ń sìn? I don't know. Ọ̀rọ̀ mi lẹ sọ fún mi lẹ́nu. Ẹ̀dẹ̀ sọ trash tẹ́lu. Ẹ wá síbi ẹ kó ṣì wá síbà. Mo pè é kẹ́ wá help me. Ẹ wá dá nǹkan mi lẹ̀. Ẹ wá pàwọn sí ẹ̀dẹ̀ sọ̀rọ̀ yìí lẹ́nu. Àṣírí ìyálà ìyá ẹ ti tú. Kí ló fẹ́ ṣe bẹ́ẹ̀? Àkókò lórí mi ò mọ tó ṣe títí ẹ̀ mo ń gbọ́ strange sound. Ẹyin lẹ commit mojú à. Fingerprint ní wà mí báyìí. Ìgbà tẹ́yìn wá rẹ́ǹtì ilé ń bì. Àwọn curriculum tí mo sọ fún yín ṣe fọ́lọ́ ẹ̀. Ó ní ìlànà ṣe ìwé mi lọ́wọ́. Tó bá rí mi nígbà tí ó lókè ṣe lókè lọ́dọ̀ ọ̀rọ̀ tí mo fi mú travel láti ìgbẹ́ kí mi lè ní dọ́ọ̀tì Sunday. Wọ́n ti kú. Àwọn ọmọ ní ọ̀kùnrin. Ẹ ti káyọ̀ lọ́sẹ̀. Wọlé kó wọ ẹnu ọkọ. Òkú mẹ́ta. Tẹ̀yìn pa méjì. Kí ló ṣẹlẹ̀? Ṣé ìjọba fẹ́ bẹ̀rẹ̀ mi sẹ́mi tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀? Níjọ́ kò ṣoṣo. Kò sáwọ́dà níbi tó nírùgbàgbé ń jó ṣẹ̀kẹ̀ tó bá ti ń pa náà bẹ́ẹ̀ ni ó máa sọ tọ́lọ́ sá. Ahọ́n jẹ́ ẹ̀yà tó kéré nínú ara ṣùgbọ́n tí ń fi iná ba gbogbo ara jẹ́. Ọjọ́ tí mo ti ń rí ìṣòro ẹ̀dá níwọ̀n bàbá tèmi náà dáyé mi ò lérò pé mo ṣàkíyèsí irú ìṣòro kan tí mo wà. Lẹ́yìn tẹ̀ jẹ́ wọlé wípé àwa jogún lé lẹ́nu títí ẹ̀. Ojú mi ti dùn jù. Ẹ̀yin ẹ̀ sọ báyìí látijọ́ ìfún ìjàjà àrí kan. A ní kẹjẹ ká kú fàdúrà. Má kàn yà mí lẹ́nu bàbá kú àwọn èèyàn lọ́wọ́ mi. Iṣẹ́ sì ń kọ́ nílé ìgbà yẹn sí. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé. Ó kú fèmí pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Ẹ̀mílẹ́kùn ló sọ fún mi pé òun á rò. Jésù kò sọ fún mi pé òun á gbọ́ mi jẹ́ lójú. Ó kú fèmí pẹ̀lú. Àánú. Ọgbọ́n ló kà òwe. Ọgbọ́n ni òwe. Tíbi bá fojú jọre bẹ̀dá òde mọ̀ ẹ̀dá máa ní mo gbáre mú. Bóre bá fojú jọ bí bẹ̀dá òde mọ̀ ẹ̀dá máa wá rórè sá. Ọlọ́run ọ̀rọ̀ ìfẹ́ ni ó dàbí ọjà òkùnkùn. Ọ̀rọ̀ ìfẹ́ ó dàbí ọjà òkùnkùn. Ìbínú òwe. I can do and undo. Ojú àfọ̀nfọ́tán ni kò dá. Ìfẹ́ lágbára yẹyẹ o. Ìfẹ́ lè. Ìfẹ́ sọ ní ìwèrè òwe. Aṣọ lẹ́gbọ́dọ̀ mú kan alọ́ba fresh. Àtẹ̀lé tó gbọ́n dání tí ó gbọ́n. Má jẹun kó ságòdò ìfẹ́ wà. Fún mi láyà lálùbáríkà Ọlọ́run. Aya olóríire tó máa fi mí lọ́kàn balẹ̀ lọ́jọ́ alẹ́ mi ò wá. Mi ò ní sami di wèrè ọ̀sán kankan òwe. Orí mi mo bẹ̀ òwe. Tíbi bá fojú jọre bẹ̀dá òde mọ̀ ẹ̀dá máa ní mo gbáre mú. Bóre bá fojú jọ bí bẹ̀dá òde mọ̀ ẹ̀dá máa wá rórè sá. Ọlọ́run ọ̀rọ̀ ìfẹ́ ni ó dàbí ọjà òkùnkùn. Ọ̀rọ̀ ìfẹ́ ó dàbí ọjà òkùnkùn.